ajá tó ń fọmọ ẹkùn lọ́mú ọmọ ẹkùn àdàgbà lọ́la ìṣẹ̀lẹ̀ kan àṣẹlẹ̀ bí Ìlọrin Àfọ̀njá ṣe bí Ìlọrin Álímì ayé ni ọ̀hún ẹni fọmọ rẹ̀ lẹ̀ tó filẹ̀kẹ̀ sí di ọmọ ọlọ́mọ ajá tó ń fọmọ ẹkùn lọ́mú ọmọ ẹkùn àdàgbà lọ́la ìṣẹ̀lẹ̀ kan àṣẹlẹ̀ bí Ìlọrin Àfọ̀njá ṣe bí Ìlọrin Álímì ayé ni ọ̀hún ẹni fọmọ rẹ̀ lẹ̀ tó filẹ̀kẹ̀ sí di ọmọ ọlọ́mọ. tí mo bá ń sọ̀rọ̀ mi ọlọ́gbọ́n nìkan ló yé tí mo bá ń forin lùlù àgídìgbò ọ̀mọ̀ràn ló kọ́ mo ń wí. Ìlọrin Àfọ̀njá d'Ìlọrin Álímì ẹni bá ti mọ̀ tó Àfọ̀njá n'Ìlọrin ọ̀rọ̀ mi ayé ṣebí tẹ̀lé tẹ̀kísà ní tààtọ̀ kíní ó yàtọ̀ sí ti gbogbo wa ẹni tara lé ẹ lọ́pọ̀ ráyé wa fọmọ wa kàn ṣe dáadáa ẹja gorí fún ṣebí tẹ̀lé tẹ̀kísà ní tààtọ̀ kíní ó yàtọ̀ sí ti gbogbo wa ọmọ ọkọ yìí yèdè lúdà ti rí ẹ bóyá politician ni tàbí olórin bóyá eléré ìtàgé tàbí kọ̀ǹtráktọ̀ kàkà kó bá wọn gbé lárugẹ èwo ló ń ṣe kiri ó lè fi 10 million ọmọ ọlọ́mọ lọ́wọ́ àmọ́ fi 3 million rántí ẹ lọ́wọ́ òwe lè ṣe ẹ wá wá ajá tó ń fọ́ mẹ́kùn lọ́mú ajá tó ń fọ́ mẹ́kùn lọ́mú retí èrè ajá tó ń fọ́ mẹ́kùn lọ́mú kú ìyá o àgbọ̀ bọ́mọ yóò mọ̀ ṣe èwo ni kọ́mọ yín mọ̀ ṣe kẹtùmọ̀ kówó nílò òde àmọ́ tẹ́ bá ti níṣẹ́ dá lówó kan tó ní lárí tẹ́ fẹ́ san wọ́n rántí pé bàbá mi ìnábí létí ẹ̀ bẹ́ẹ̀ nígbà gbogbo lẹ́ ń celebrate ọmọ ọlọ́mọ ẹ ò wá ronú jinlẹ̀ pé káfí náà ràn náà ní kí náà kú olówó méjì ń bẹ nílé yín kò ní ìyẹn kù rántí pé kò ní burúburú kó má kẹ́ nìkan mọ́ ní bọ́lọ́lá àmẹ́ni tákùn ní kù gan yóò la ò mọ̀ alẹ́ lára ká kó lọ jára lé. ọmọ yín díje púpọ̀ òṣèlú àsìkò yìí lẹ rántí pé ìkìlówó pa bàbá ẹ̀ eléyìí lẹ ń fà láàrin ara yín lọ́wọ́ làjòjì kan bá dé àjòjì gbà kó lọ ọmọ yóò jẹ ìwò pápá àjòjì gbà kó lọ ẹ wá ń pariwo kì í ṣọmọ wa ọmọ yìí tó jáde ṣèbí tàn lágbára kalẹ̀ fi lè wọlé ẹ̀dá tí ó gbà kádàrá ó ló gbà kodoro. now before I forget ẹ jẹ́ ń sọ̀rọ̀ nípa olórí èèyàn mẹ́ta ò lè dúró ní méjì kò jọra wọn. it's better you be number 45 on a successful line. àmọ́ èmi fẹ́ jọ lórí ìwọ fẹ́ jọ lórí kò lè pé wá. ẹ panupọ̀ mẹ́nìkan ẹ̀yin tó kù ẹ tẹ̀lé ìgbà gbogbo wa bá parapọ̀ tọ̀ sójú kan ló lè o àgbájọwọ́ la fi sọ̀yà ìrántí oṣù ṣọwọ́ ajá tó ń bọ́ mẹ́kùn lọ́mú ọmọ ẹkùn àdàgbà lọ́la ìṣẹ̀lẹ̀ kan àṣẹlẹ̀ bí Ìlọrin Àfọ̀njá ṣe bí Ìlọrin Álímì ayé ni ọ̀hún ẹni fọmọ rẹ̀ lẹ̀ tó filẹ̀kẹ̀ sí di ọmọ ọlọ́mọ. ìfẹ́ ló ṣe kókó ìfẹ́ lákòjá òfin ìfẹ́ gidi ẹ fi ìfẹ́ lò ìfẹ́ lákòjá òfin ẹja lò fẹ́ òfúnra wa jẹ́ ń kú orílẹ̀ yẹn jẹ́ ń bẹ́ ní afẹ́fẹ́ lẹ́yìn sọ̀rọ̀ odò tó gbàgbé orísun dandan ni kò pẹ́ òdìgbò ìwé màá ní jẹ́ méjì náà bàládé bí o ti jẹ́ kán tó ìyókù náà wọ́n náà ó kú o ẹ̀yin mẹ́jọ lẹ́jọ́ kan àkàbà yóò ké ìwọ ló kọ́kọ́ gùnkè tó bá gbà àkàbà yóò ti ra rántí bójú ṣe rí tàbí tóbi lọ́jà ẹ̀dẹ́ báwo bá lè sọ̀rọ̀ ọlọ́run á sọ̀rọ̀ ẹni agbélẹ́yìn tó fẹ̀yìn ní àjẹ́ báwo bá lè ká ọ lẹ́yìn ọlọ́run lè ṣe pé láti ìgbà tí mo ti dáyé Atayese ìyẹn jẹ́ kéré àní mi ò gbọ́ nínú ìtàn rí
Fàdìkan fi bíṣu olóore ó dẹ̀mú tẹ gbé. Báràlú ẹ bá gbé ẹ dìde máa ní tí wọ́n bá wò. Èèyàn méjì ò lè jọba, ẹyọ nìkan ló máa dádé. Àmọ̀ràn tí pọ́pọ́ bá pọ̀ nílẹ̀ yóò rẹpẹtẹtẹ. Bí wọ́n bá ti dádé, máa ní tí wọ́n bá wò. Jẹ́ kó máa rókì lọ́kàn ẹ̀ kójú rere lórí gbà. Don't use your grace to disgrace others nítorí ọ̀la. Ìfẹ́ nìkan lò, ìfẹ́ ló lè pé wa. Bàbá ẹ̀ṣẹ̀ mi rí kò lè pé wa. Ilẹ̀ mi bàbá ẹ̀ ló tà kò lè pé wa. Ẹ̀gbọ́n bàbá ẹ̀ ló ṣẹ́gi pa bàbá mi kò lè pé wa. Bá ò bá gbàgbé ọ̀rọ̀ àná onírẹ́ ní bá ṣeré. Ẹni ṣe ohun tó dùn ní lẹ́mìí lè ṣe rere lọ́la. Ajá tó fọ́mọ ẹkùn lọ́mú. Ọmọ ẹkùn àdàgbà lọ́la ìṣẹ̀lẹ̀ kan àṣẹlẹ̀. Bí lọ́rin àkùnjà ṣe dì lọ́rin álímì ayé ni ọ̀hún. Ẹni fọmọ rẹ̀ lẹ̀ tó ń filẹ̀kẹ̀ sí di ọmọ ọlọ́mọ. Ẹja fi ìfẹ́ lò, ìfẹ́ ò ló lè ṣe. Ẹyẹ já máa gbẹ́ra wà lẹ́sẹ̀, ìfẹ́ ò ló lè ṣe. Ẹja gbìyànjú láti máa gbẹjẹ forí, ìfẹ́ ò ló lè ṣe. Bẹ́ẹ̀ ọkàn ṣe rere ẹja bàjọ́, ìfẹ́ ò ló lè ṣe. Mọ̀mọ́ wá ṣẹ̀wá ẹ pé wọlé, ìfẹ́ ò ló lè ṣe. Èyí tẹ́bí máa dọ́rọ̀ ẹlẹ́nìlé ọtí, ìfẹ́ ò ló lè ṣe. Eléyìí tẹ́bí máa fira yíṣẹ́ síwájú àlejò, ìfẹ́ ò ló lè ṣe. Àtayese bó wí tèmi ìfẹ́ nìkan ló lè ṣe, ìfẹ́ ò ló lè ṣe. Ìfẹ́ ló lè ṣe ọmọ ọba, ìfẹ́ ò ló lè ṣe. Ajá tó fọ́mọ ẹkùn lọ́mú. Ọmọ ẹkùn àdàgbà lọ́la ìṣẹ̀lẹ̀ kan àṣẹlẹ̀. Bí lọ́rin àfọ̀njá ṣe ní ìlọrin álímì ayé ni ọ̀hún. Ẹni fọmọ rẹ̀ lẹ̀ tó ń filẹ̀kẹ̀ sí di ọmọ ọlọ́mọ. Bí mo bá ṣe yìí pẹ̀lú èyí ẹ dáríjì mí o. Òdodo ọ̀rọ̀ kan níní ká má sọ̀rọ̀ ní nítorí ọ̀la. Òdodo kòrò ó kòrò bí ìjọgbó. Àmọ́ tẹ́ bá lè gbà ó bí mo ṣe sọ àdẹ́nu o. Ajá tó fọ́mọ ẹkùn lọ́mú. Ọmọ ẹkùn àdàgbà lọ́la ìṣẹ̀lẹ̀ kan àṣẹlẹ̀. Bí lọ́rin àfọ̀njá ṣe ní ìlọrin álímì ayé ni ọ̀hún. Ẹni fọmọ rẹ̀ lẹ̀ tó ń filẹ̀kẹ̀ sí di ọmọ ọlọ́mọ. Ajá tó fọ́mọ ẹkùn lọ́mú. Ọmọ ẹkùn àdàgbà lọ́la ìṣẹ̀lẹ̀ kan àṣẹlẹ̀. Bí lọ́rin àfọ̀njá ṣe ní ìlọrin álímì ayé ni ọ̀hún. Ẹni fọmọ rẹ̀ lẹ̀ tó ń filẹ̀kẹ̀ sí di ọmọ ọlọ́mọ.